ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. ẹ̀yin tí Yínká Ayéfẹ́lẹ́ Bísí Ológe ni o ètò ẹ̀ ẹ má gbádùn ẹ̀ ẹ má gbádùn ẹ̀. ọpẹ́ ní fún. olórí ayé àníyàn o ẹ ṣe ọmọ ọ̀fàlàlà fàlàlà. Oya ijó to the right, to the left, to the front, to the back. Money, 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 oh. Fàlàlà fàlàlà. Ṣẹ́yìn dọ́là dé fún fàlàlà. Dọ́là dé fún fàlàlà. Ṣẹ́yìn dọ́là dé fún fàlàlà. I say, Father, to you, Lord. Be all the glory. To you, Lord. To you, Lord. Be all the honor. Be all the power and adoration forever. To you, Papa. Be all the glory. Be all the Mama is 36, am I right? Ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ mọ̀ ìyá wọn láti kékeré. Ṣùgbọ́n God has given you the grace for mama to reach that age and you are alive to witness today. Èmi náà wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé, èmi náà lọ́yọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ ṣé. Pé ẹgbẹ̀yìn arúgbó yín, pé ẹgbẹ̀yìn màmá ẹ wà láyé, wọ́n ṣe lẹ́yìn yín, Ọlọ́run ó tó pọ̀ bí kò tọ́pẹ́. Mo ní ẹ ṣé, èmi náà láyọ̀ tẹ́ ń bá mi dúpẹ́ sẹ́. Ẹ ṣé, èmi náà láyọ̀ tẹ́ ń bá mi dúpẹ́. Mo dúpẹ́, ẹ ṣé, àwọn náà
Bóyá mo ní ògógó ayé bàbá. Èmi àdúpẹ́ máa forí balẹ̀ ayé bàbá. Àmọ́ pẹ́ wá mú ìwà Olúwa. Ó bá ní bàbá lóko, alágbádá inú aláwọ̀ tẹ́lẹ̀ omi. Ọba àwọn ọba ẹlẹ́dùn lọ́lẹ̀ àkàlà tó sọlé ayé ró. Ó máa pẹ́ wá mú ìwà Olúwa. Bàbá tí mo gbọ́ yẹn wá bàyà ṣe báyìí. Pé kí bàbá yẹn kó ṣe kí ni? Ó yá. Ó máa pẹ́ wá mú ìwà Olúwa. Ó yá gbèsè, agbèsè. Òun tó wá mú ìwà Olúwa. Òun tó wá mú ìwà Olúwa. Àmọ́ pẹ́ wá mú ìwà Olúwa. Àwọn ọmọ ológun yẹn wọ́n jó dáadáa. Ẹ jó dáadáa. Ó yá. Ẹyin àyàn, ẹ kọ́ bá dùdù fún wọn kánjọ́ fún just 1 minute. Bẹ́ẹ̀ mo pẹ̀yìn àdúgbò mi. Ọkọ̀ ló fẹ́ kó òun pẹ̀yìn àdúgbò ẹ̀ ṣùgbọ́n fún wọn ní orí ọ̀fẹ́ yẹn. Orí ọ̀fẹ́ ńlá lélẹ́yìn. Àmọ́ pẹ́ wá mú ìwà Olúwa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.